ayé ayé ọlọ́run. Arẹ̀mú mi yára sí o, ọmọ ẹ̀ láti yẹ gbọ́. Ọmọ ẹ̀ láti yẹ gbọ́ lọ́wọ́ yìí. Ẹyẹ ọlọ́lọ́rí orí rẹ̀ sílẹ̀ náà àdìyẹ bàbá olóòrùn ìgbà. Ẹ̀yin blogger, ẹ̀yin fans, ẹ̀yin náà, ẹ̀sà gbẹ́jẹ́ mọ́wọ́, bàbá olóòrùn mọ́ bẹ̀rẹ̀. Bóyá ó ṣe máa jẹ́ ní ọ̀rọ̀ bàbá tó gbé. Bóyá ìgbó bẹ́ẹ̀, bóyá lọ́kà sánú, bóyá bàbá jùlọ rẹ̀. Ẹ̀yà láti sẹ́nu ẹ̀yọ, mo pẹ̀ yọ, mo pẹ̀ yọ. Ìyàwó yìí ẹ máa kọ́lé fún wa, ẹ máa ra mọ́tò fún wa, ẹ fún akókóró ilé ìyẹn ló dá. Òkè ẹ má ba ẹnìkan jẹ́ ẹni tó tán nìkan sí. Kò dá bẹ́ẹ̀, kò dá. Ẹgbẹ́ fúkọ́ǹs nínú fúnà láti yọ fúkọ́ǹs. Àwa náà ní àwa ní fúkọ́ǹs, àwa ní fúkọ́ǹs. Ó ṣe wà sílẹ̀. Pẹ́sidẹ́ntì wa Fídírù Àgbàgbọ́lá àwọn náà kí wọ́n ní kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. Òkè lọ́wọ́ yìí láti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́rùn bàbá olóyè. Ẹjọ́ lẹ́yìn bàbá bú mi tí ìgbà ti dáhùn ẹjẹ ẹnì kọ́kọ́lé ẹnì kọ́ra mọ́tò ìyẹn ní ká máa fi dẹ́gbọ̀n ká máa sùn lẹ́jọ́ ká máa táǹkà o ká máa fi dé dẹ́gbọ̀n ká máa fowó dẹ́gbọ̀n. Òkè eléyìí bára mọ́tò 2025 eléyìí náà ó kọ́lé tuntun àgbẹ̀kọ́ náà tó ra 2026 tó ṣe wà sílẹ̀. Kẹ́jẹ́ àwọn ẹ̀dá tó lọ́wọ́ lóòdì tó bá ti nínú ẹ̀ kájọ níní aláàánú ọmọ bàbá tó lé. Bóyá ọmọ ìgboro ẹ̀yìn France.
Àdìyá kẹ́rẹ́ sílẹ̀ náà ọmọ ẹ láti yẹ gbọ́rọ̀ akílẹ̀ bàbá lé gbogbo olókùn sọ̀rọ̀ àdìyá kẹ́rẹ́ sílẹ̀ náà ní Màtúndé akísọ̀rọ̀ sílẹ̀ náà gbẹ́gbẹ́ bàbá lé ẹgbẹ́ láti ẹjọ́ ìwé tó bá ti mọ̀ pé àtàwọn ẹgbẹ́ fẹ́ àjọ̀dún ló ń tẹ̀lé ètò onífúnjì nìyẹn àtàwọn ẹgbẹ́ sọ Mr. Siri Babole ètò òsì ọmọ ìjọ ló ń tẹ̀lé bóyá láti ẹ̀sìn ẹ̀ gbogbo láti ẹ̀sìn ẹ̀ gbogbo mi jọ ohun tí mo fẹ́ ṣe ló máa ṣe. Ìgbà tí mo fẹ́ fẹ́ ló bá ní pé Akílẹ̀ Babole ló bá ti pọ́n mi lé tó ń pọ́n sẹ́ mi lé jọ torí ọ̀nà bàbá tí lé ọmọ ẹgbẹ́ bá ti dé lórí ilé ẹjọ́ mi ló bá kọ fújì ó kọ ibò ó kọ àpàlọ̀ ó kọ jùjú bó bá ti dé ní ìlú kan bó bá ti pọ́n mi lé. Bàbá kó wọn nígbà òun lé jọ bàbá ń bá wọn náà lé o torí pé o lè máa pọ́n mi lé kó má yẹyẹ kọ lẹ́yìn mi small kọ̀lí senior kọ̀lí same kọ̀lí bó bá ti kọ́ kọ̀lí yàmá ní kó máa pọ́n mi lé kó má yẹyẹ ẹgbẹ́ ká kọrin tí wọ́n ń kọ́. Bóyá bá ń pa fújì, bó ń gbómi lé, bó ń yẹ̀yẹ́ onítọ̀hún, lórí gbọ́gbọ́ lè yẹ̀yẹ́. So, lórí ilé yìí, Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.